Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n baba ńlá baba ọlọ́rọ̀ ó ṣe irúnmọlẹ̀ ìpadàbọ̀ ọ̀ràn míyàn mo kí gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ ran Yorùbá ọmọ odù tó dá wà Yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní òkú tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹ̀dùn ọ̀rọ̀ tó bá kan Yorùbá lọ́kàn mi ọ̀rọ̀ tó bá kọ́lá wọlé ọ̀bá kọ́rọ̀ dé n tí ń ṣe lè ń bájẹ́ ọ̀sọ́mọ rẹ̀ lè ń bájẹ́ ń sunkún owó ọmọ sunkún ọkọ̀ kúnkú jábélé bó bá wu ọmọ orogún kí wọ́n fúnra wọn ní wọ́n jẹ́ ìbáàsì wu ọba kan kí wọ́n sọ mọ́jèlé dàkàrà ọmọ ìyá nìkan ni kì í yà bíbá lọmọ bàbá bá dira wọn nínú oko ẹ̀yà tó kọ̀ yàtọ̀ sọmọ bàbá sí ọba kan pẹ̀lú mi ìran Yorùbá nìkan ni mo rí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ mi bí ọmọ ìyá mi báwọn ìyà tó kù bí wọ́n bá wà náwó ọ̀fẹ́ àwa náà tẹ́wọ́ ọ̀fẹ́ láti gbà wọ́n náà ò pípé wọn gbogbo nǹkan gbówó lórí kọjá bó ṣe wà tẹ́lẹ̀ ọ̀nà tó wọ́n ń gbà wọlé kò rú gọ́gọ́ sí i owó iléèwé àwọn ọmọ ti di gọbọi owó òwe oníkìló ṣubú tẹ̀hún wàá inú ẹ̀ náà ni gbogbo wa jọ wa o ìgbóòrí mi ìjẹmọ́tọ́ o kò sọ́nà àbáyọ kan kò sọ́nà àbùjá lọ́rùn ọ̀pẹ̀ inú ẹ̀ náà la jọ wà àáfàá tó ní yóò mú ọmọ rẹ̀ ò ní jẹ tíra ẹni ó pẹ̀lú ọ̀dà ó nìkan kọ́ ni ó gbádùn rẹ̀ àtòun àtàwọn èèyàn tó ń bẹ ní àyíká ẹ̀ tí ń bẹ nínú ìlú ni wọ́n jọ gbádùn rẹ̀ ìrọ̀rùn gísáà ní ìrọ̀rùn ẹyẹ bádìẹ bá bà lókun àtòkùn àtàdìẹ lára ò ní rọ̀ orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ gba ìtura orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ gba àtúnṣe ìdí ni pé bí lóòdùn tó di òrójú kò mọ̀ síbi táàtì rọmọ tálákà tí ó ròde ẹmu bó bá ń sọ wípé ẹ wò ó bí wọ́n bá ti lè ṣe kí wọ́n ṣe wẹ́l ọ̀kẹ́hẹ́kẹ́hẹ́ wọ́n fẹ́ kàn ọ́ ná ilé bàbá rẹ wọ́n fẹ́ kàn ọ́ ná o nílé mọ̀mọ́ rẹ o orin tí wọ́n máa ń kọ́ fún àgbà kékeré nù ìyá mi a máa sọ̀rọ̀ kan àná ológun sẹ́ kìí sunrun alẹ́ ìyàwó ẹ̀ kìí sun tọ̀sán òsálé wọn ò sì fààyè gbalẹ̀ yíyàn bó wà ní wọn ò sì dọ́lọ́mọ àdìtú ọ̀rọ̀ fẹ̀ǹtọ́ bá lọ́gbọ́n tó lóye lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé kẹ́ni tí mo fẹ́ sọ nípa rẹ̀ mo wá láti wá ṣe àpèjúwe ẹ̀ka iṣẹ́ tàbí àjọ tí wọ́n ń pè ní NNPCL because bẹ́ẹ̀ bá bi èmi léèrè màá sọ fún pé mi ò mọ ojúṣe wọn bẹ́ẹ̀ bá bi mí Àkàndá máa ní mi ò mọ importance wọn máa ní mi ò mọ àǹfààní tí wọ́n ń ṣe fún ìlú máa ní mi ò mọ n tó gbọ́ iṣẹ́ wọn gangan tá a lè sọ pé ok NNPC lélẹ̀ o because a mọ̀ pé water corporation omi làwọn deal lé not base lé lórí NEPA IBEDC nǹkan a mọ̀ pé electricity làwọn base lé lórí now NNPCL kí ni iṣẹ́ tiwọn gangan mo wá ronú jinlẹ̀ mo wá ṣèwádìí níwọ̀nba mo wá rí i pé NNPCL ńlá lè fi wé ọmọ tí bàbá fi sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ tó dá lókoòwò tó pọ̀ tó fún lówó gidi láti dá lókoòwò tàbí ọmọ tí bàbá fi sẹ́nu ẹ̀ kọ́ṣẹ́ ńgbà tó mọ̀ ń kọ́ṣẹ́ tó mọṣẹ́ tán bàbá wá sí ilé iṣẹ́ fún ọmọ tá a wí wá jẹgbárun ó wá jẹgbárun tó wá bẹ̀rẹ̀ sí ní lọ sí stylist lọ́dọ̀ ẹlòmíì tó nílé iṣẹ́ tí ò tó tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wá ṣe stylist lásán ó wá jẹ́ alàgàtà stylist ká sọ pé iléeṣẹ́ yádẹ́sà láṣí fún un kàkà kó ngọ́gọ́ mọ báyàn dirun kó mọ báyàn fọṣẹ sírun kó mọ ṣe jẹ́rì kó mọ ṣe pámì kó mọ di bóòdì kó mọ di làmọ́lẹ̀ yọ wá ẹni tí àwọn tí ó ṣerun tán bá wá sọ̀dọ̀ ẹ̀ tàbí wọn ò wá sọ̀dọ̀ wọn kó nǹkan mọ́ káàkiri ilé pé ṣẹ́ẹ̀ṣirun lérògbà wípé òun ni yóò bá wọn ṣerun kò ní bá wọn ṣerun yóò mú wọn lọ sọ́dọ̀ ẹni tí yóò ṣerun látàrí wípé bọ́ bá jẹ́run 1500 ni wọ́n ṣe lọ́dọ̀ onítọ̀hún kù sẹ́ni mórí iṣẹ́ yá àwọn náà pé anúmọ̀ inú lẹ̀ ìwọ náà gba
100 naira tàbí kó ti sọ fún ọ fẹ́yìn tó fẹ́ ṣerun pé ẹ má wọ́rì o ibi tẹ́ ẹ ti fẹ́ ṣerun yìí bírèdì lẹ́fẹ́ ṣe àbí irú òwú ń bẹ̀ 3,500 naira là ń ṣe kó wá gba 3,500 lọ́wọ́ ẹni tí yóò ṣerun kó fẹ́ni tí yóò ṣerun ní 3,000 naira kó náà rígi 500 naira sápò. Àpẹẹrẹ àkọ́kọ́ nìyẹn. Àpẹẹrẹ lẹ́ẹ̀kejì òun náà ni ọmọ tá a rán lọ sókè òkun wá lọ rí kọ́ bí wọ́n ṣe ń ṣe mọ́tò, bí wọ́n ṣe ń to mọ́tò papọ̀, wá lọ rí kọ́ bí wọ́n ṣe ń to kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀bù, bí wọ́n ṣe ń ṣe kẹ̀kẹ́ nàpẹ́ẹ̀bù, bí wọ́n ṣe ń to papọ̀, bí wọ́n ṣe ń to oríṣiríṣi páàtì ara ọkọ̀ tí yóò fi dodindi, wá lọ rí kọ́. Ọmọ náà wá kọ́, ó padà wálé, àwa sílé iṣẹ́ fún un, èèmọ̀ to mọ́tò ń bí kọ́ máa tà á. Bóyá látàrí ìnákúnà, ìjẹkújẹ, fàájì ṣíṣe àṣejù, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Bóyá ṣe lọ́mọ tá a sí fátìrì fún nínú rìn ń gbọ́mọ ẹlẹ́lẹ̀ káàkiri, tàbí ní fẹ́yàwó lórí ìyàwó tó jẹ́ pé bí ti ń mùgọ̀ ọtí eléyìí ní ìfiwáìní eléyìí ṣe wọ́nù. Oúnjẹ ayé alábátá káwí káfọ̀ káwí ọ̀jẹ̀gbárun. Ńgbà tó wá jẹgbárun ká pé ẹja fi mọ́ ẹni tí adáléeṣẹ́ mọ́tò ilẹ̀ fún ó ti ń ta mọ́tò dáadáa. Ńgbà tá a sílé iṣẹ́ mọ́tò fún ó ti ń ṣe mọ́tò, ó ti ń to mọ́tò papọ̀ fúnra lára ẹ̀, ó ń tà á fáwọn alágbàtà tí wọ́n tó tà lẹ́yọ ẹyọ. Ó wá dàsìkò kan àwọn irinṣẹ́ ìwà dẹnu kọlẹ̀ nígbà tí ò lò dáadáa, tí ò sí maintenance, tí ò láǹfààní láti náwó tí ń pa náà lórí irinṣẹ́ tó jẹ́ pé mo pátán mo náà tán ní ń bá káàkiri. Irú ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn tó jẹ gbárùn wá da láì níṣẹ́ lọ́wọ́ mọ́. Òkè o, ìkan nínú àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ fúnra lára tiẹ̀, ọmọ ọ̀rẹ́ bàbá ẹ̀ fúnra lára tiẹ̀, òun wá kọ́lé iṣẹ́ mọ́tò tóun ó ti mọ̀ ṣe mọ́tò tí ó ti mọ̀ tó mọ́tò papọ̀. Ọmọ onínàkúnà yìí tínú bíbélì tí bàbá tiẹ̀ láǹfààní àti kọ́lé iṣẹ́ fún tó jẹ gbárùn, ó wá lọ rí bá ọmọ ọ̀rẹ́ bàbá ẹ̀ tó ẹ̀sẹ̀ nílé iṣẹ́ mọ́tò tiẹ̀ wọ́n pe mọ́tò tẹ́ bá ń ṣe ń bí o, èmi ni wọ́n mọ̀ ṣe alágbàtà rẹ̀, èmi ni wọ́n mọ̀ kó fáwọn tí yọ́ lọ́ mọ́ tó tà lẹ́yọ ẹyọ, èmi ni wọ́n dàbí sole distributor. Lélẹ̀ ìtọ́jẹ́ wípé iṣẹ́ tọ̀rọ̀ ńlọ̀lẹ́ ọ̀padà ṣe. Àkàwé tí mo fún ilé iṣẹ́ tàbí àjọ NNPCL ǹdí ni pé àjọ ló yẹ kí wọ́n jẹ́ ẹ̀ka àjọ kan nínú ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n tí wọ́n ti sọra wọn di ilé iṣẹ́ àdáni NNPC Limited. Wọ́n rẹ́gísítà gẹ́gẹ́ bí ilé iṣẹ́ àdáni lílé tó túmọ̀ sí wípé àwọn náà mọ bá ṣe ń ṣòwò wọn, bá ṣe ń pawó wọn. Bíjọba orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá jẹ́ ìjọba tó ní tìjú, ó yẹ kí gbogbo àwọn tó wà níjọba kí wọ́n kọ̀wé fipò wọn lẹ̀, látòrí ààrẹ dégbàkejì dé gbogbo àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin àgbà, nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin, kí gbogbo àwọn gómìnà kí wọ́n tẹrí wọn ba nínú ìtìjú. Because as a nation, as a country, a ní a refinery, just one refinery that is working perfectly, and an individual can build a refinery within the space of 4 years. Disgrace ló jẹ́ fún gbogbo wa. That means Nigeria is not yet ready to develop in any form, in any way. To the best of my knowledge, a lè sọ wípé gbogbo ẹ̀bí ò kì í ṣe ti Bọ́lá Ahmed Tinubu, that newcomer ni wọ́n ẹ̀sẹ̀ dín ní náà, wọ́n ẹ̀sẹ̀ gba ikú ìṣàkóso ni. Now ọ̀rọ̀ Dangote refinery inú gbòde kan, Dangote ní yóò máa tepo ọ̀dọ̀ rẹ̀ láti máa repo, NNPC nìkan ni yóò máa gbépo lọ́dọ̀ rẹ̀, iye kan lẹ́ni Dangote tà á, iye kan lẹ́ni NNPC rà á, ìyẹn là ń gbé pò ìyẹnu. Kí ni
àwọn nǹkan tá a ti put in place gẹ́gẹ́ bí ìjọba kí ni alternative Dangote refinery because Dangote ní refinery kò dé wàhálà epo kù lórílẹ̀‐èdè yìí ṣe ló fi kún wàhálà wa pẹ̀lú iye tá à ń repo tẹ́lẹ̀ àti iye tá à ń rà nísìnyí ìgbà tí wọ́n ń gbé wọlé látòkè òkun à ń rà ní $620 $650 $670 nígbà tá a wá ní refinery ní Nàìjíríà tá a lọ́mọ Nàìjíríà ló ní tá a ní private one ní àwa ń repo ní 1,100 1,200 1,300 1,500 ẹ wá béèrè wípé ṣe gbé ọyẹ kọ́ sẹ́pẹ́rẹ́ bí ọ̀bá tí ìsẹ́pẹ́rẹ́ kọ́ san mọ́ná ní kí wàá ló dé tó tún wá bàjẹ́ sí i ṣe bí ọ̀bá tí ìpọ́n koko ọyẹ kọ́ mọ pẹ́ báyìí báyìí ká sọ pé fẹ́ wọ́n kò ní 620 650 670 bọ́ bá bọ́ sí 700 naira a sọ pé well at least ìrọ̀ ṣòwò ní jèrè gẹ́gẹ́ bí iléeṣẹ́ aládàáni ó náà sá jèrè sápò rẹ̀ kí ni ká fi kọ́fà 1,100 1,200 1,300 now ngbà tá a fọkàn sí ti Dangote ngbà tá a jubilate lórí ti Dangote kí ni mẹ́yọ̀ tá a put in place bóyá láti repair àwọn refineries tá a ní tó jẹ́ ti Nàìjíríà bóyá láti kọ́ òmíì tuntun àwọn owó tá a rí nínú owó subsidy tá a san láti last year tá a là ń tọ́jú pamọ́ ń bù lọ́wọ́ àpótá alákó sí kí ni tá a fẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan wà very very important yóò dẹ̀ dùn mọ́ mi nínú bá a bá rí nínú àwọn olóṣèlú wa nínú àwọn adarí wa nínú àwọn tí ń bẹ níjọba tí wọ́n lè ṣàlàyé fún wa kí ni mayor tó wà in place because as a country as a nation more than 50 years now ni a ti ń refine epo látòkè òkun more than 50 years now láti ń subsidize epo látòkè òkun ilé tí ó bá jẹ́ aládùn ara wa ni pé kálépo tá à ń sọ nípa rẹ̀ yìí àwa gbẹgbẹ kọ́ la ń produce ẹ̀ it will have make sense ok àwa kọ́ la ní tí bá ń ra wọlé látòkè òkun ni níta bá dẹ̀ ra wọlé tíjọba dẹ̀ wò wípé bá a bá ra wọlé directly ta ní káwọn èèyàn ló ọmọ lò directly yóò gùn wá lápá tí ìjọba wa sọ pé ok 30% làwa máa lè subsidize ń bẹ̀ 40% làá lè subsidize ń bẹ̀ 50% làá lè subsidize ń bẹ̀ ìyẹn ò bá jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ lo and behold ǹjẹ́ ọmọ tí mo tó fi NNPC àlòwé yóò wù mí tí a bá lè fún mi ìṣẹ́jú kan kí n fi polówó nǹkan tí mo ń tà mo padà bọ̀ God bless you. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́lẹ̀ ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò call pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction
junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ kàn sí OEA herbs and scrub spices lórí Facebook @oea_aba lórí Instagram, wẹ́bsáìtì wa ní www.oea/aba.com, email address wa ní appscrubs2019@gmail.com. níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December, ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA herbs and scrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún, a tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù, ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi, àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rù kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa, ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa stiff, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeé ṣe kó jẹ́ asthma ni, ó ṣeé ṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeé ṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last but not least ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember,
If it is not Godwell, it can never be like Godwell. I used to tell you, health is something to be treasured. Ire o. NDT Clearing Freight and Logistics. Iṣẹ́ wọn dára, wọ́n ká sọ́sọ́ wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò. Iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics. Ẹ káàbọ̀ padà. Well, mo mọ̀ pé máa agree pẹ̀lú mi báwọn tó wà behind the affairs of this country, they are all shameless and brainless. Olè, olójú kòkòrò, ìkà, arẹ́nijẹ lọ́pọ̀ nínú àwọn tí wọ́n ń ṣe lórí wa. Now kó tó sá mi nígbà tí mo fẹ́ polówó ọjà lẹ́ẹ̀kan, mo ní àkàwé kejì, àkàwé míì tí mo tún ní fún ọ̀rọ̀ NNPC tàbí yes ọ̀rọ̀ NNPC lórílẹ̀‐èdè yìí. Mo fẹ́ NNPC wé ìyá oníyán. Ìyá oníyán yìí olódò yán bíi mẹ́rin. Ó gbà àwọn ọmọ ẹsẹ́ tí wọ́n ń bá a gbóyán. Ó wá láwọn alágbàtà tí wọ́n wá ń kóyán lọ́dọ̀ rẹ̀ tí wọ́n mọ̀ tayán sáwọn ìlú míì káàkiri. Ìyá oníyán rí ṣe dáadáa, ṣùgbọ́n bóyá torí àjẹjù, bóyá torí ìfọ̀kànbalẹ̀ pé èmi nìkan náà mo kúkú ń tayán lẹ̀ yìí, gbogbo àwọn tí sì ń bá mi góyán àfi tí wọn ò bá ní jẹ lójúmọ́ ni wọn ò ní wá sọ́dọ̀ mi páwọn fẹ́ ṣiṣẹ́. Àwọn tí sì wá ń rayán lọ́dọ̀ wa tí wọ́n ń gbé lọ bòmíì, igbó wọn ò rí mi jẹ mọ́tọ̀. Bí wọn ò bá kú wọn ó sì rí gbé lọ tà, bí wọn ò bá tà wọn ó sì rèrè jẹ, bí wọn ò bá rèrè jẹ wọn ó sì rówó ná, bí wọn ò bá rówó ná bò ni wọn ó sì jẹun. Over confidence. Ajẹ́jù ìyá oníwọ́n odó kìíní fàya, kàkà kí màmá oníyán ra odó míì tàbí kó sọ fáwọn agbẹ́dógbà odó wa mọ̀ ti fàya, ǹjọ́ lọ́gbọ́n tá a lè fi di odó yìí kí odó kan má bàa dínkù nínú odó tá a fi ń gúnyán. Ìyá oníyán ò ṣe bẹ́ẹ̀, kò tó odó tó wà níwájú ẹ̀ ṣe, kò tó odó tó wà tó bàjẹ́ ṣe. Ó ti ṣiṣẹ́ débi tó yẹ kó lè ra odó tuntun mìíràn pé after all odó yìí ti gbìyànjú, ó ní iye yẹn tó ti gùn, ó ní iye owó tí mo ti pa ń bẹ̀, ó ní iye àǹfààní oore ọ̀fẹ́ ìlànà ọ̀nà tó ti ṣí fún mi. Tí n bá wá fẹ́ ra odó míì èèlò lẹ́bàá ń gbẹ, mo fẹ́ kó dòyìí pé mẹ́rin padà. Ìyá oníyàn ò ṣe bẹ́ẹ̀. Kí ni yóò ṣe ni pé kò fẹ́ gbójú bí lọ́dọ̀ àwọn tí ń bá gbóyán tó jẹ́ pé odó yẹn làwọn ń lò.
ó fi wọ́n mọ́dọ̀. Àwọn tó sì ń gún iyán nínú odó mẹ́ta ti tẹ́lẹ̀ kò lé wọn lọ. Àwọn méjì tí ò ní gún yán mọ́ kò lé wọn lọ. Ntọ́kàn ṣe ni pé ó ń sanwó ọ̀yà fáwọn náà. Wọ́n ń jókòó lẹ̀ tàbí kí wọ́n bá túṣu sódó, iṣẹ́ kéékèèké ló kù táwọn ń ṣe. Káwé káfọ̀ odó kejì náà tó fàya pẹrẹgẹdẹ. Kò rà míì kò tún ṣe. Àwọn tí ń bá ṣiṣẹ́ ń bẹ̀ náà ó tó fà wọ́n náà sílẹ̀. Wọ́n ń jókòó, wọ́n ń rojọ́, wọ́n dápárá, wọ́n bá wọn tí ń gúnyán, wọ́n bá wọn sin dónù, wọ́n bá wọn fọ dónù, wọ́n bá wọn sásisúná, wọ́n bá wọn túṣu sódó. Káwé káfọ̀ odó kẹta náà bàjẹ́. Kò sọ fáwọn tí ń dídó kí wọ́n wá bò ń di. Kò sọ fáwọn tí ń gbẹ́dó kí wọ́n bò ń gbẹ́. Owó tí ń wọlé ọ̀nà owó bẹ̀rẹ̀ sí ní tẹ́rín. Káwé káfọ̀ odó kẹrin náà dẹnu kọlẹ̀. Ìdí ni pé dìmáàndì pọ̀ ju agbára odó kẹrin lọ. Ìyẹn tí odó mẹ́rin ń gún téèyàn mẹ́jọ ń gún, ó wá di yán téèyàn méjì ń gún. Iṣu ọ̀já lórí iná lóòótọ́. Odó ò sinmi lílọ sókè lílọ sódò. Lọ́pọ̀ ọgbà àwọn tí ń bẹ́ẹ̀lì àmọ́ràn àwọn tí ń gúnyán lọ́wọ́. Báwọn kan bá gún dé sáà kan, àwọn kan gbà lọ́wọ́ wọn dé sáà kan, àwọn kan gbà lọ́wọ́ wọn dé sáà kan, àwọn kan gbà lọ́wọ́ wọn dé sáà kan. Àwọn tí ó kóyán lọ́dọ̀ rẹ̀ tí wọ́n lọ ń tà á láàrin ìlú, tí wọ́n ń gbé lọ sílùú òdì kejì, wọ́n ń ṣòwò, wọ́n ń bòde pàdé. Wọ́n gbìyànjú láti pè ya oníyán. Bó bá jẹ́ pé apá ló kún yín, bó bá jẹ́ pé wọ́n lọ́pọ̀ lọ́wọ́ yín, a lè ṣàṣánlẹ̀ owó yẹn tà àti ìkó kẹ́ẹ̀kan fi ra odómódó kí iṣẹ́ ò lè máa lọ gerege. Ìyá oníyán ní òun yọ̀ǹda kí wọ́n má ṣèyọnu. Káwí káfọ̀ káwí odó kẹrin bàjẹ́. Gbà tó odó kẹrin bàjẹ́, ó wá di pé àwọn tí ń bẹ nílẹ̀ tí wọ́n ń gúnyán wọn ò ríṣẹ́ kankan sí. Ìyá oníyán ò sì lé wọn lọ. Oṣù ó parí yóò sanwó ọ̀yà fún wọn. Káwí káfọ̀ káwí lára àwọn tí ń báyọ̀ oníyán gúnyán, lára wọn bẹ̀rẹ̀ sí ní gba iṣu lọ́dọ̀ ìyá oníyán lọ rí gó wá nílùú òdì kejì. Wọ́n gbaṣu ní tútù, wọ́n kó lọ sílùú òdì kejì. Ìlú òdì kejì tí wọ́n bá ti ń kó lọ, àwọn aráàlú òdì kejì ó rà lọ́wọ́ wọn. Ìlú òdì kejì wọ́n ó sè é, wọ́n ó gún níyán. Àwọn tí wọ́n ń báyà oníyán gbówó tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn wọ̀nyí náà ni yóò wá lọ rà wá padà láti ìlú òdì kejì. Wọ́n tún máa pín fún àwọn tí wọ́n ń kó yán lọ́dọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Exactly gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ NNPC ṣe rí. So NNPC lọ́wọ́ àjókòó níjókòó wípé ìyẹn tẹ́ ẹ kó lọ sókè òkun kó tó di pẹ́ẹ́pin fáwọn tí wọ́n ń kó lọ́dọ̀ wa, ẹ kọ́kọ́ kó wá bá mi ná. Now àwọn tí wọ́n kó lọ wọ́n yọ ìrètí wọn. NNPC yóò yọ ìrètí ẹ̀ káwọn tí wọ́n ń tà á kí wọ́n tó gba ìyẹn tí wọ́n ti gún lọ́dọ̀ rẹ̀. Tẹ́ bá wò dáadáa, tẹ́ ṣàkíyèsí ìtàn tí mo sọ yìí, ẹ rí wípé òpònú tó wà ńbẹ̀ òun náà nìyá oníyán àti àwọn alámọ̀ràn ìyá oníyán àti ẹni tó kọ́lé iṣẹ́ iyán fún ìyá oníyán. Àwọn alámọ̀ràn ìyá oníyán ń làwọn olùrànlọ́wọ́ tí wọ́n fi tì í. Ẹni tó kọ́lé iṣẹ́ fún ìyá oníyán ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé owó wọn ni wọ́n fi kọ́ refineries. Nínú ẹ̀ka tí ọmọ rí sépo rọ̀bì náà ni NNPC wà kí wọ́n tó padà wá sọ di NNPCL. Iṣẹ́ NNPC ò ní láti rí sí epo rọ̀bì kí wọ́n mọ iye epo tí ń jáde, èèlò ní wọlé látòrí epo, èèlò ló yẹ kó lọ sọ́dọ̀ ìjọba,
èló ní lọ sí federation account, èló là ń ta epo fáwọn èèyàn, èló la fi subsidize epo. Now NNPC kò yẹ kó subsidize ẹ̀, ká ní NNPC látọdúnmọdún wọ́n try láti repair àwọn refineries wa. Mo ti béèrè ìbéèrè kan sẹ́yìn ṣùgbọ́n tí wọ́n láǹfààní láti rí ẹni tí ó dá mi lóhùn. Bí fóònù wa bá bàjẹ́ a máa gbé fún rìpíàrà, bí rédíò wa bá bàjẹ́, tẹlifíṣàn wa bàjẹ́ a máa gbé fáwọn electronics, bí kọ́ìlì fáànù wa bá jó a máa gbé fáwọn tó ń wé kọ́ìlì, bí kọ́ìlì jẹnẹrétọ̀ bá jó a máa gbé fáwọn tó ń, bí bọ́ọ̀bù wa bá bọ́ọ̀nù a máa ra bọ́ọ̀bù míì sí. Ká sọ wípé nínú àwọn nǹkan tí ó sora wọn papọ̀ tí ń jẹ́ refineries tán pè ní refineries, àwọn machine tí wọ́n lò ń bẹ̀ ká ló bàjẹ́ sí right off ni, because tí mọ́tò bá jáàmù bóyá bọ́nẹ̀tì ló bàjẹ́, bóyá bọ́mbà ló bàjẹ́, bóyá lẹ̀kùn ló bàjẹ́, bóyá gíláàsì ló fọ́, ó sì nǹkan méjì tá a ṣe ju pé ká gbé lọ lé panel beater kí wọ́n panel beat ẹ̀. nǹkan bá panel beat tí ò balance a lè ra bọ́nẹ̀tì míì sí, a lè ra lẹ̀kùn míì sí, a lè ra gíláàsì míì sí. lẹ́yìn ìgbà tá a bá rà á sí tán, tó bá ní tó bàjẹ́ nínú ẹ́ńjìn ká rà á sí, lẹ́yìn ẹ̀ ká tó kùn kí mọ́tò tó di tuntun padà. Ṣé nínú refineries yìí kò sẹ́ni tó ṣe repair ń bẹ̀? tó bá repair ẹ̀ ṣé kò ní ṣiṣẹ́ mọ́? ìgbà tí wọ́n ń ṣe é tí wọ́n gbé kalẹ̀ ṣé wọ́n ní lọ́kàn wípé yóò mọ ṣiṣẹ́ títí ayé ni, kò ní bàjẹ́ rárá? ọ̀nà wo ni wọ́n gbà tán fi maintain ẹ̀? ká sọ wípé ńgbà tá a kọ́ refineries láwọn onímọ̀ ìjìnlẹ̀ tó tó nípa àbójútó ẹ̀, kápá àwọn òyìnbó ni wọ́n wá kọ́ refineries wa, dọ́sí mi pé kò sí expert nínú wọn tá a lè retain fún maintenance. bí ó bá wá sí tọ́jọ́ right off làwọn refineries wa gbogbo ilé ìta aláàánú ní Nàìjíríà, dọ́sí mi lè pé a lè tú gbogbo ẹ̀ta ní parts ká dẹ̀ ra equipment míì síbẹ̀ since then for more than 50 years ago. tó fi wá jẹ́ pé option tá a ní òun náà ni pé ká máa ta crude oil fún ọ lókè òkun kí wọ́n refine ẹ̀ ká tó wá rà wálé lówó gọbọi, ká sọ pé àwa subsidize ẹ̀. Does that make any sense to you? So make any sense sáwọn tí ń bẹ nílé ìjọba? ó ti túmọ̀ sí wípé orópó Nàìjíríà business ní fáwọn olórí wa, business ọ̀hún àpapọ̀ ni ẹran ọ̀gbẹ́, nílé tó túmọ̀ sí pé ààrẹ ń pín nínú ẹ̀, igbákejì ààrẹ ń gbà nínú ẹ̀, ó ní court tó ń lọ sọ́dọ̀ wọn, ẹni tó jẹ́ senate president ó ń pín nínú ẹ̀, speaker of the house ó ń pín nínú ẹ̀, àwọn senators wọ́n ní court tí ń bọ́ sápò wọn, house of rep members àwọn ministers wọ́n ní ìtí ń bọ́ sápò wọn, àwọn gómìnà ó níbi tó wọ́n yẹn ń gbà á dápò wọn. Because as far as I'm concerned, mo rò pé láti bàtà tí ń sọ̀rọ̀ nípa epo a rí gómìnà kan ṣoṣo out of 36 states tó jáde láti wá sọ wípé ọ̀rọ̀ epo yẹn kò yé wa o, ó sú wa o, kò yẹ kó rí báyìí o, ó ní àwọn èèyàn lù lára o, ó ń ṣe nǹkan o. nǹkan lè jáde láti wá sọ fún wa ni pé we are looking at mayor tàbí ní reduce hardship lára àwọn èèyàn. Did you tell us the reason why tell you increase the pump price? You didn't. ẹ kàn sáà increase ẹ dẹ̀ bílí pé tá a bá ti pariwo fúngbà díẹ̀ a máa panu mọ́ kí ẹ̀tọ́ yín kó mọ́ du ẹ̀yin. As far as I'm concerned, tí kì í bá ṣe olè olójú kòkòrò làwọn tí ń bẹ níjọba, wọ́n yẹ ká ti rí eléyìí tí ó jáde nínú wọn, bóyá president tàbí vice president, bóyá senate president tàbí speaker of the house of representatives tó máa sọ wípé tó máa jáde síta wípé pẹ̀lú nǹkan táwọn èèyàn ló ń là kọjá àwọn feel pains wa, they do say it by mouth, no, not by actions. kó wá jáde síta kó wá ní ok ẹ̀yin arígbọ́gbé àwọn èèyàn wa nǹkan ò rọrùn nídìí èyí sálárì àwa sẹ́nétọ̀ apèsè méjì ká máa gbàdàjì ń bẹ̀, ìlàjì tó kù ká kó papọ̀, ká máa kó papọ̀ lóṣooṣù, ká máa fi tọ́jú àwọn èèyàn senatorial district wa, káwọn house of rep members káwọn náà jáde bẹ́ẹ̀ wípé we feel your pains,
now salary wa àwọn gratuity wa àwọn allowances wa a pè sí méjì ọgbọọgba half of them ká mọ̀ fún àwọn èèyàn tó wà ní federal constituency wa lọ́wọ́ eléyìí ò bá jẹ́ nítorí yẹ ká gbọ́ kì í ṣe nígbà tára àwọn lawmakers tí wọ́n mọ̀ pé ìlú ro tí wọ́n mọ̀ pé ìnira bá wa tí wọ́n lọ kó wá 150 million naira láti lọ ra SUVs ó túmọ̀ sí wípé olè olójú kòkòrò òpònú arẹ́nijẹ tí fún lọ́ràn ó fún gígùn bíi tejò àtòkò wa balẹ̀ jẹ́ ọmọ ìrankíran làwọn tó wà nípò òṣèlú ọmọ ìjẹbẹ̀rí tí wà bẹ̀ áyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu ní tí wọ́n wà lọ́bì òpé méjì oúnjẹ tí wọ́n jẹ owó tí wọ́n kó mì ní tí wọ́n tọ́jú dìrandíran wọn tí wọ́n mọ̀ bóyá yóò exist tí wọ́n mọ̀ bóyá yóò kù náà ni wọ́n wá káàkiri kò sọ́mọ wọn kankan ní Nàìjíríà lọ bóyá lọ wọn èwo nínú àwọn lawmakers wa lọmọ rẹ̀ ń kàwé lórílẹ̀‐èdè Nàìjíríà èwo nínú wọn tí wọn ò tí ì sí labroad èwo nínú àwọn gómìnà wa lọmọ rẹ̀ ń kàwé ní Nàìjíríà ilé ìwé ìwé lọmọ wọn lọ let us know so ó túbọ̀ sí wípé education of this country can never be any way good torí pé ńgbà táwọn aláṣẹ ò bá ti lè rán ọmọ wọn ń bẹ̀ wọn ò ní pay attention sí health sector wa ò lè improve láéláé torí pé àwọn aláṣẹ wa ò tọ́jú ara wọn ń bẹ̀ bí orífà bá fọ́ wọn lásán wọn ti fò ó di Germany ẹ̀dọ́ ń dò wọ́n ti fò ó di London irú ìjọba àwo la wá ń ṣe irú àwọn èèyàn wo ni wọ́n ń darí wa irú àwọn èèyàn wo ni wọ́n ń ṣe olórí wa irú àwọn èèyàn wo là ń dìbò fún lọ́dún mẹ́rin mẹ́rin tá a fi ń wẹ̀ nínú òṣì àtìpọ́njú tá a ti ń rìn nínú fìkanràn kan òṣì àtìpọ́njú ìṣẹ́ ti mọ́kọ láyà ó ti ran ọ̀pọ̀lọpọ̀ ọmọ kò sẹ́ni tó jẹun kánú láàrin wa gbogbo nǹkan ló gbówó lérí gọbọi débi epo pupa so yóò sí so ti jẹun gan ò sí mọ́ because láyé àtijọ́ la mọ̀ sọ pé ọmọ so yóò sí mọ́ so ti jẹun lókù ṣùgbọ́n ní ìsìn kò sí so ti jẹun gan ọ̀rọ̀ ọmọ gan mọ̀ ọmọ lójú ni tó bá ní kó béèrè pé so ti jẹun tó bá lòun tí ì jẹun kọ́ solution wo ló fẹ́ fún so ni mo fi ní àkàwé àti àfiwé sí NNPC jọ possibly bóyá wọ́n lè gbọ́ atótónu táwa ń ṣe ó ṣeé ṣe kí wọ́n mọ̀mọ̀ wípé òṣì làwọn ń ṣe òṣì ìranù ni wọ́n ń dánwò àìnítìjú àtàìnírònú ló ń ṣe wọ́n tí wọ́n fi mọ̀ wípé kò yẹ kí ẹ̀ka ó wà láì níṣẹ́ tí ń ṣe NNPC rakaka báwọn làwọn fẹ́ jẹ́ sole distributor fún Dangote àwọn làwọn máa gbépo ń bẹ̀ àwọn làwọn máa ta fáwọn independent marketers ìwà àtìjú gbáà ni ìwà ìlọ́nilọ́wọ́ gbàgbáà ni ó ti jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ ni secret wà láàrin NNPC àti Dangote on our expense kì í wá sí NNPC nìkan ló operate we know that federal government ń lè romi tó ń lù fún wọn nísàlẹ̀ odò NNPC fi ń jó bọ́n ṣe ń jó lókè omi so yóò jẹ́ nǹkan tó bà wá lọ́kàn jẹ́ ńgbà tá a bá láwọn èèyàn nílé ìjọba that we can't trust tá a lè tọkàn wa ò lè balẹ̀ pa láwọn èèyàn ń bẹ̀ tọ́jọ́ wípé kíkan ni wọ́n ń fún wa mu wọn ò ní lọ́kàn láti fún wa ní dídùn mu báriwo bá pọ̀ jù wọ́n ra clipper 10 hand dryer 6 freezer 3 ọ̀kadà 2 wọ́n á ní àwọn sí empowerment tìdùnnú lẹ́fi lọ pàdé wọn lórí fíìdì wọ́n fi ha lè lọ lẹ́yìn ẹ̀ ó tún after 4 years kó tó padà wá ìwọ mẹ̀kúnnù ẹgbẹ́ mi bó bá ṣe é ṣe kó ronú rẹ̀ láròjinlẹ̀ bó bá wù ọ́ wọ́n tún padà bọ̀ láìpẹ́ láti wá béèrè ìbò lọ́wọ́ yín the best solution for this country tó bá possible ó ní ká pín Nàìjíríà kò dẹ̀ possible lóòótọ́ ṣùgbọ́n another solution ti mẹ́lẹ̀ ní ká padà sí regional government and lo and behold bàbá ti gbìyànjú láti ṣe during the time of Bola Ahmed Tinubu
it will be or may be impossible for us to achieve in a short time again. ọlọ́wọ́ rẹ̀ wá lọ́wọ́ ìjọba ṣòfin kọ̀rọ̀kà kò sẹ́ni tí ó ṣòfin àjẹ́ ó yé mi dáadáa káwí tò nítọ̀la kẹ́ni mọ́ni ò ní torí ẹ̀kọ́ jáwọ́ ṣùgbọ́n a lè sọ nípa tèmi pé nígbà báyìí Àkàndá mo ṣe wọ̀n tí mo lè ṣe ẹ like follow page mi lórí Facebook Awikonko live Àkàndá ọ̀rọ̀ Awikonko ẹ subscribe sí YouTube channels mi Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko TV Àkàndá ọ̀rọ̀ Awikonko akéwì Àkàndá ọ̀rọ̀ Awikonko akéwì ẹwà èdè Yorùbá TV fún àyọkà bákan náà Barrister Idan Shimba fún Councillor Arena gbogbo ẹ̀yàn ọmọlẹ́yìn Jésù Kristi tẹ́ fẹ́ gbádùn Bíbélì kíkà lédè Yorùbá tó yanrantí ẹ bá mi pàdé ní Yorùbá Audio Bible pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awikonko láti bí ọjọ́ bíi mélòó kan ni mo ti ń fọ rere tí mo sì ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn tí Ọlọ́run bá ṣẹ́gi ọlà fún láwùjọ àbálédì òtítọ́ ogbó ni kì í jẹ́ kó wáyé pé mo ní àlá láti ní rédíò station tèmi lílé tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ already ṣé ìgbàgbé ibẹ̀ ni mo ti ní mo nílò ìrànlọ́wọ́ èèyàn 500 tó lè fún mi ní 100,000 naira èèyàn 500 tí yóò ràn mí lọ́wọ́ pẹ̀lú 100,000 naira láti mú àlá mi ṣẹ. ìdí ni wípé mo wádìí lórí rédíò station mo rí pé ó kọjá agbára mi ṣùgbọ́n níwọ̀nba àgbà tí mo ní Ọlọ́run no impossibility with God Almighty tọ́lọ̀ ń bá rán sí mi tó wà nínú àwọn tí yóò mú àlá mi ṣẹ. pọ́jẹ́tì close to 200 million naira ni ṣùgbọ́n ẹni tó fàdánù dí àjànàkú ó ti bu sí ọ̀kánjú àṣẹ tí n bá rí èèyàn 500 tó lè fún mi ní 100,000 naira tàbí jù bẹ́ẹ̀ lọ yóò mú àlá mi ṣẹ. n ó bẹ̀rẹ̀ láti bì kan bọ́lọ̀ bá rán sí mi já sọ̀rọ̀ lórí WhatsApp kí n fún láka nọ́mbà mi +234 904 851 9362 +234 904 851 9362. bó bá jáka nọ́mbà mi lè fẹ́ GTB GT Bank 05 15 37 37 53 05 15 37 37 53. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ẹ má gbàgbé ẹnikẹ́ni tó bá fowó sọwọ́ sí mi ó kàn yóò wà nílẹ̀ nínú ìwé ìtàn mi ìgbàkígbà tí àlá mi bá di mímúṣẹ yóò wà nínú archive wọ́n láǹfààní láti dárúkọ yín bó bá dìgbà náà títí ìgbà náà ẹ má ṣe tí n ò ní ṣe ẹ má jà ẹ má fàjẹ̀gbọ̀n ẹ má bá wọn síbi ìdàlúrú ẹ jẹ́ àjọ mọ́ fàdúrà ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ lóòótọ́ àdúrà nìkan kọ́ lọ̀rọ̀ wá gbà ìdí ni pé gbogbo ń tá a lè fi jẹ́ èèyàn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè náà lọ́lọ́run adẹ́ẹ̀dá ṣẹ̀dá ló ṣe fún wa títí ìgbà míì tá a pàdé n ò ní gbọ́bi sí ẹ ní gbọ́bi sí mi àti mi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rà. God bless you. ó dàbọ̀ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Àkàndá ọ̀rọ̀ Awikonko. ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Eri ló kú tàdákàdé, ẹ̀fọ́ ló kú tiwotiwo, ògbólógbòó àgbà ló kú tòun tèwúrà gbà lọ́rùn. Lọ́dún bá fọ́ mi là, lọ́dọ̀ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé, tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn. Ó ní ìyẹn ó ní mo gbọ́, ó ní pípa tí mo gbọ́, olórí mi ni ò jẹ́ jẹ́ wọn. Ibi tójú rí, àyà mi ni ò gbé. ẹnu ọ̀gbọ́dọ̀ sọ lọ́wọ́ àyè o. Kílẹ̀.